ń fún tó wù mí láti fẹ́. Wọ́n ní gbọ́. Wọ́n ní gbọ́. Ẹ̀yin méjèèjì bẹ́ẹ̀ tí alágbára tó bẹ́ẹ̀ láàrin yín òun kí ni ń bẹ láàrin yín gan. Kí ni ìdí gan pàtàkì tẹ́bi sọ pé àfi ńlá Ọlákúnlé ni kí n fẹ́ ọmọkùnrin yóò nífẹ̀ẹ́ mi. Ògúnrìndé mọ̀ ni omi fún un tọ́mọ̀ pè ní ayò òun. Nítorí pé bínú ń bí mi. Níbi ó burú dé. Mo lè pọ̀ mọ́ mi, mo lè pa ọ́ kí n Ògúnrìndé kí n para mi dànù. Ẹ̀yin ọlọ́gbàrà méjì kí ló ṣẹlẹ̀ fẹ́ bàlújẹ́ ni. Ó ṣe á gé omi fún tọ́ yìí nìkan ládùúrú gbogbo òlú ìbòsè tó yìí. Eyín ò ní pé mo lò sí ilé bàbá rẹ̀ mọ́jú. Aláǹtakùn tó bá tàwí gígùn iná tiẹ̀ ta. Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. Ọjọ́ ṣe bí ire ọ̀sán pọ́n. Abeni Abe. Òjò ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó dọ̀gbàrà. Abeni Abe. Omotayo Alabi ṣe bẹ́ẹ̀ ó kọ̀ tán. Abeni Abe. Omotayo Alabi ṣe bẹ́ẹ̀ kọ̀ tán ńlá o. Abeni Abe. Èé o ẹ wá wò rárá ire. Abeni o Abe. Abeni o Abe. Alábẹ́ni o Abe. Abeni o Abe. Ọmọ sánsan bí owó Abeni Abe. Abeni o Abe. Ọmọ gbẹ bí òwú la o. Abeni o Abe. Àkànbẹ́kọ̀ rẹ̀ lẹ́yìn ju ẹgẹ́. Abeni o Abe. Abeni Abe alákọ̀ọ́lá olórin. Abeni o Abe. Ọjọ́ ṣe bí ire ọ̀sán pọ́n. Abeni Abe. Òjò ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó dọ̀gbàrà. Abeni Abe. Omotayo Alabi ṣe bẹ́ẹ̀ ó kọ̀ tán. Ẹni Paula. Ẹ ká sọ. Ẹjọ́ Abeni yìí ni. Abeni Abe. Okay. Abeni Abe alákọ̀ọ́lá olórin. Alákọ̀ọ́lá olórin. Gbajúmọ̀ olórin o. Alákọ̀ọ́lá olórin. Gbajúgbajà láwùjọ olórin. Alákọ̀ọ́lá olórin. Akọrin kó kéré bàbá kó mú jójó. Alákọ̀ọ́lá olórin. Ìwọ là ń retí o, ìwọ náà pè é. Alákọ̀ọ́lá olórin. Abeni ìwọ gangan lọmọ tí wọ́n ń retí. Alákọ̀ọ́lá olórin. Abeni wọ́n mọ̀ ẹ́ o, wọ́n mọ̀ èjì ẹ́. Abeni Abe, Abeni Abe o. Happy joke. Ṣé wọ́n ní date? Yes ma. Ṣé rí date ẹ̀yọ̀kan tó wà nílẹ̀ máa ń ta fún ó ti padà pè wá lánàá wípé òun ti sún ọjọ́ wedding òun síwájú. So ó fún àwọn ní opportunity láti lè rí date yẹn. Any luck? Ẹ ṣe wá. Báwo wá lọ́rọ̀ owó? Mo ti bá wọn sọ̀rọ̀ owó àmọ́ nǹkan tí wọ́n ń sọ kò yé mi wọ́n ṣáà ní òkè o àwọn fẹ́ rí mi dandan. Ẹ gbọ́ kí lẹ fẹ́? Esma kò ṣe wọn tó le mo rò kí bóyá nínú owó tá a fẹ́ san ẹ̀ wíwẹ̀ ló bá dínkù náà ni wa. No èmi Abeni wọn kì í ná mi. Wọn kì í ná mi. Nǹkan tó ń try láti sọ fún yín ni pé kẹ̀kàn bá wa reduce owó díẹ̀ nínú owó yẹn so that a lè rọ̀ àwọn náà lọ́rùn láti lè tètè san. Ok well tó bá jẹ́ bẹ́ẹ̀ kò sí wàhálà ẹ mọ̀ pé tí mo fẹ́ mà ṣe lọ́jọ́ yẹn fẹ́ kó bam gan because ládùúgbò mi ọmọ mi gan ẹ get and again ọmọ tí mo bí yẹn as in mo rí yàtọ̀ ẹ
nǹkan change. Ṣẹ́rí máa bóyá ẹ̀ understand nǹkan tó ń sọ. Nǹkan tó ń sọ ni pé ìgbà tó ń bí ọmọ ẹ̀ pé kìkì wà lẹ́ẹ̀gan. Ó yẹ kẹ́yìn náà mọ̀ pé kò sí ẹyẹ bí àṣà. Ẹ mọ̀ pé gbogbo eré la máa ṣe fún yín jọ yẹn. Ó yẹ kẹ́ mọ̀. So ẹ ní láti doubt wa. Ṣé wọ́n mọ̀? Kí ni ká fi entertain? No, for now wa wà okay àbí? Ẹ mọ̀ pé entertainer là wà. Tẹ́ bá tún wá sílé wa, a gbọ́dọ̀ entertain. So ẹ gbọ́dọ̀ jẹ́ kẹ̀dẹ̀ mu. Ẹ fi free o ilé yín lẹ́wà. Bọ́sún bá mi entertain. Ẹ ṣe wà. Abẹ́ni dé olóhùn orí. Abẹ́ni dé olóhùn orí o. Ẹ̀bà wọlé èrè ẹ̀fà bẹ̀ni sí o. Abẹ́ni dé olóhùn orí. Abẹ́ni dé olóhùn orí o. Ẹ̀bà wọlé èrè ẹ̀fà bẹ̀ni sí o. Ikó òǹkọ́lá abọ́ṣọ́ jìgìjìgì o. Ikó òǹkọ́lá abọ́ṣọ́ jìgìjìgì. Èdùmàrè jẹ́ ń bá wọn là kí ń bá wọn lówó. Èdùmàrè wá fún wa lólú ọmọ bí o. Ikó òǹkọ́lá abọ́ṣọ́ jìgìjìgì. Orí kú ọwọ́ bí rẹ kó gbé mi dé, ẹsẹ̀ kú ọwọ́ bí rẹ kó sì níkà. Ò bá sì mí, ò bá gbé mi dúríta àgbélé. Òwò ẹni rere kó gbélé mi. Kó o wá sílẹ̀kùn ní sẹ̀rẹ̀ sílẹ̀. Ìwọ́n yẹ ìwọ́n làlà ké bọ́ lọ́jọ́. Lọ́jọ́ bá yọ níwọ̀n ràn gbogbo ayé ní péré. Ẹ̀sà mi orí mi sì wúlé mi rere. Ẹ̀sà mi orí wa sì wúlé mi rere. Ẹni tó lówó ló jẹ̀bùn tó mọ́lú. Ẹni tó bímọ ló tayọ̀ tó sì jẹ́. Ẹ̀sà mi orí wa sì wúlé mi rere. Ìwúrọ̀ olókùn abàrá lè kókó kò bí ọ̀tá. Adífáforí àpérè ọlọ́mọ àtàkàrà sọ́là. Bí orí gbé lówó àkàrà. Orí jẹ́ ń wọ́n ká tèmi mọ́ wọn. Níbi orí gbé ń bímọ lémọ àkàrà. Orí jẹ́ ń wọ́n ká tèmi mọ́ wọn. Níbi orí gbé mọ́lémọ́lé àkàrà. Orí jẹ́ ń wọ́n ká tèmi mọ́ wọn. Orí jẹ́ ń wọ́n kà mí mọ́ lórí rẹ lóde ìsálú ayé. Gbogbo nǹkan tẹ́ bá mi sọ lórí fóònù mo ti gbọ́ mo dẹ̀ ti rò ó because ẹ̀yin náà jẹ́ lára àwọn fans wa tó yẹ pé a gbọ́dọ̀ máa kọ̀rọ̀ sí nílẹ̀ nù lórí ọ̀rọ̀ yẹn tẹ́ bá wa sọ mo sì agree pé kọ́ máa bá a ṣiṣẹ́. Ẹ ṣe gan-an. Àárín ìjà lọ ṣe gan-an. Ṣùgbọ́n bọ́n ṣe wáyé o a ní òfin nílé Abẹ́ni o tó ń bá máa bá wa ṣiṣẹ́ mo rí i pé wọn ó dà pọ́n kàwé díẹ̀ so àdẹ̀ ní àwọn òfin oríṣiríṣi tí wọ́n bá dẹ̀ ti lè tẹ̀lé àwọn òfin yẹn mi rò pa máa jà rárá. Ó máa tẹ̀lé àbí. Irú check pé a fẹ́ jáde o a nídìí kankan àwọn kan ṣe transfer fún wa ni o àwọn la máa rán jáde. Then tá bá ń ṣeré lójú agbo àwọn náà máa lọ máa gba orúkọ àwọn èèyàn ṣùgbọ́n o tó máa gba orúkọ àwọn èèyàn kan máa gba nọ́mbà àwọn fans wa o. Kò lè gba nọ́mbà kí lè fi nọ́mbà ṣe. Ṣé nǹkan oríṣiríṣi àwọn èèyàn ló wà a dẹ̀ sì mọ irú ìwà táwọn náà léwu. Yàtọ̀ sí yẹn ṣe rí nílé tá a wà ṣe rí pé àwọn obìnrin la pọ̀ dáadáa ń bẹ̀ mi ò fẹ́ kó jẹ́ olójú kòkòrò. No kò láìpẹ́ obìnrin àbí. Esma ṣe ti rí ọ̀rẹ́ mi kan ń bọ̀ láti US ó máa dé ní on the 3rd of next month then ẹnìkan náà tún ń bọ̀ láti UK so wọ́n wá ní birthday tàfẹ́jọ celebrate náà ní 15 mi mọ̀ bí ẹ máa ráyè. A lè ráyè rárá àwọn olólùfẹ́ wa níyìn ó yẹ kẹ́yìn náà mọ̀ pé irú nǹkan báyìí tẹ́ bá fẹ́ ní pẹ̀lú wa pé òkè ìwé fẹ́ gba déètì lọ́wọ́ àyè gbọ́dọ̀ ti máa sọ fún wa bóyá bíi 3 months before ẹ lè ní déètì yẹn because a máa wà ní Ghana gbà yẹn a máa wà ní Ghana. Ọ̀sán fún ẹ̀yẹ wo mo really appreciate last time kó mọ́ mi as in ládùúgbò mi kàn gara ni pé mo máa bẹ ní abẹ for real mo kàn ń ṣe bó ṣe wọ́n pé us kàn fún àmọ́ pé ọ̀rọ̀ náà. Ẹ̀ẹ́dẹ̀ tí wàá gba yìí o ẹ sì máa gba yìí tójú bẹ́ẹ̀ lọ tójú bẹ́ẹ̀ lọ tójú bẹ́ẹ̀ lọ because orin táwa bá yín kọ nígbà kò mọ àwọn olólùfẹ́ wa ti bẹ̀rẹ̀ sí ní ìjà káàkiri Instagram.
ẹ̀gẹ́. Abeni o Abe. Abeni Abe alákọ̀ọ́lá olórin. Abeni o Abe. Ọjọ́ ṣe bí ire ọ̀sán pọ́n. Olówó orí mi. Báwo ni? Ṣàlàáfíà ni. Guess what? So believe pé mo ṣe dẹ́kọ̀ pẹ̀lú ẹni tí mo sọ fún ẹ pé ọ̀rẹ́ mi tàjọ jáde school yẹn. Tí mo sọ fún ẹ pé òun ló gbà mí sọ́dọ̀ tó ṣe kò mọ̀. Abeni Abe tí mo sọ fún ẹ pé ó pe Abeni Abe. Abeni Abe yẹn gangan ló wá mú mi lọ sọ́dọ̀ ẹ̀. Mo ṣáà ti rí iṣẹ́ lọ́dọ̀ Abeni Abe báyìí. Mo dúpẹ́ o, mo ṣoríire o, ẹlẹ́dàá mi, mo dúpẹ́ o. Èmi náà ti sọ mi ò sùn mi ò wo àdúrà ní lójoojúmọ́ o, kọ́kọ́ mi o kó padà láàánú o, kó rí bá ti ṣe kóró náà gbé gbà o. Ọlọ́run mo mà dúpẹ́ o, àdúrà mi ti gbà. Àmọ́ ẹni tó dárúkọ yẹn Abeni Abe wọ́n wà ní eléré ńlá gan màá ní ṣó lè bá ṣiṣẹ́ ni. A ní mo ti wà nílé ẹ̀ báyìí, in fact wọ́n ti fún mi ní róòmù tèmi, inú róòmù mi mo wà báyìí mo sì ń bẹ sọ̀rọ̀ yìí. Àánú bẹ̀rẹ̀ ni mo dúpẹ́ o. Àdúrà yìí ló ń gbà. Wo wá gbọ́ báyìí ọkọ mi o, iṣẹ́ ti dé o, ṣe jẹ́jẹ́ o, má dàdé kò dèrè o, má bá wọn kẹ́gbẹ́kẹ́gbẹ́, má bá wọn yọ̀gò yàdá o. Ẹ kò mọ̀ pé mi kì í ṣe jàgídíjàgan, kí ló kàn mí pé láwọn tó ń ṣe wàhálà lẹ́kọ̀ọ́ tí bá gbogbo lásán èmi ni màá kọ́kọ́ sádànù. Mo fọlọ́run bá bẹ́ẹ̀ o, má dẹ̀ dojú tì mí. Àwọn ẹlẹ́yin ńlá aláyàgèlè mọ̀ jọ nítorí ọlọ́mọ ẹ̀kan wù ẹ́ lójú o, ṣàánú mi o. Ọmọ owó mi ṣé àtàláyà àtẹlẹ́yìn sí ẹni bọ́ wá síkò. Èmi gan jẹ́rìí ẹ, kápẹ́ńtẹ̀ ò gbọ́dọ̀ fẹ́ yíyẹ̀ ṣù. Láìláì kò jọ òrìṣà mi ò lẹ́yìn lómi lẹ́yìn Akínró torí Akínró òun láyà òrìṣà. Ó dà kò sí wàhálà wo èmi ni màá kọ́ yọ̀ káàkiri gbogbo òlù, màá lọ bá àwọn ọ̀rẹ́ mi sìn, màá wẹ̀ fún wọn, màá kó nǹkan dání fún wọn. Ọlọ́run á dúró tiẹ̀, ojú òní tiẹ̀, màá tún pè é padà. Ọ̀rọ̀ ìtayà mi. Ó ṣe ọkọ mi. Ẹlẹ́dàá mi mo máa dúpẹ́, ó máa ṣe ń wo. Wo a máa kó owó tó bá yá. Ibidu, Bewaji was right about that. As in, tí n bá rí bọ̀bọ̀ yẹn, mi lè control feelings mi. Sometimes ó máa dàbí pé ká wà in a romantic way. Ara mi kò máa ṣe bákan, you know. In short, I'm in love. Let me just put it like that. Tí bá ti rí dàbí pé kó hug me, you know, but ọ̀rọ̀ yìí ní problem mi. Ìyẹn lè go strong o. Kí ni ìwọ wá sọ fún? Jọ kí ló fẹ́ kí n sọ fún? Mo ní kó má ṣe ni because tó bá ṣe ó lè fún problem lọ́dọ̀ yèyé. Ibo ni yèyé tẹ máa ń sọ yìí. Ṣé a sign any contract pẹ̀lú yèyé wípé àní ní boyfriend ni àbí òfin kankan dé pé ká má fẹ́ra wa? Come on, ẹ̀dẹ̀ máa sọ yèyé. Ìwọ náà mú long crush fún yàn wá sọ di bàbàrà. Wọ́n ṣe ń pè pàdé mọ̀lẹ́bí kó tó take action èmi. Kí n sọ tó tọrọ èmi tí rí ẹni yẹn tèmi máa ní crush fún máa ẹ̀ṣẹ̀ wa máa pe family meeting kí n tó take action kò jẹ́ pé èmi ò mọ̀ nǹkan tó rí lára bọ̀bọ̀ yẹn àbí wọ́n yóò ṣe sex mi ni tó bá lọ jẹ́ ẹni tí mo like iná máa ti lọ bí anything kẹ́ tó mọ̀ tó ní ọ̀bùnmọ̀ ìwà yìí tó fèsì sí lọ́mọ kan lọ́dọ̀ mi Ọlámídé bóyá ìwà ìjọ tó bá súnmọ́ mi bẹ́ẹ̀ máa lóyún ni máa bímọ fún un. Wọ́n fi Afolabi wọ́n pọ̀ bẹ́ẹ̀ àwọn actors àwọn celebrities tèmi ní crush fún tí ó yẹ pé mo dẹ̀ ní plans ẹ wá ń sọ pé ẹ ṣẹ̀ṣẹ̀ ń ṣe meeting lórí ipò ní crush. Advice mi fún ẹ ni pé kó go ahead jẹ́ kó mọ èrò ọkùnrin ó kàn lè máa ṣe báyìí everyday jẹ́ kó mọ̀ and who knows. Thank you. Lákúnlé. Yes. Ọ̀rọ̀ kan wà lọ́kàn mi tó máa ń bọ́dà mi. Ni mo ní kí n wá sọ fún ẹ. Àwọn àgbà bọ̀ ọ̀rọ̀ kì í tóbi títí ká fọ̀bẹ bù ẹnu la máa fi sọ ìdí la dẹ̀ máa fi jókòó. Actually látìgbà tó ti join band wa báyìí mi mú bó ṣe máa ń ṣe mí rárá. Sometimes ara mi kàn lè move tí n bá ti set eyes me on you. Ìgbà míì ma feel like kakàn you know be in a romantic way but mo rí wípé mo ṣe ń ṣe sí ẹ tí mo tẹ̀ ń try pé bóyá you ask me out you don't even look at me at all. Èmi wá pé tókè ò bá lọ bá wọn mọ̀ tèmi máa lọ bá òkè tí wò bá mọ̀ gbà èmi á mọ̀ mu wá
ilé ayé ti lajú ju gbogbo yẹn lọ. Nàìjíríà la ti ń pọ̀pọ̀ púpọ̀ lé abroad obìnrin lè ask ọkùnrin out. Now, I'm asking you out. I love you from the bottom of my heart. And I want you to take that. Yes. At least we can start from somewhere. We can build a family in future. Just think about it. I just love you. Ọ̀rẹ́lẹ́wà. Yes. Nǹkan tó sọ pátápátá kò sí léyìí tí ò yé mi. But mo fẹ́ kí n kankan yé ẹ. Súnmọ́ pé ó ṣiṣẹ́ ní gbogbo àṣà. Nínú umbrella ẹnìkan ṣoṣo ni gbogbo wa ti ń ṣiṣẹ́ lábẹ́. Ilé tó dé já sí pé iṣẹ́ òun ni ogun ṣẹ́. Tíyẹn bá pa nǹkan tí ó yẹ kéèyàn papọ̀ mọ́ṣẹ́, ó máa ń fa embarrassment. Now, abẹ́ kò má bínú. Nǹkan tí mo bá wá. You just said it. Oni òṣìṣẹ́, isn't it? Oni tẹ̀gbọ́n tàbúrò. Èmi àti o family rárá. Ìlà ó ṣe kíni, ó jìnnà sí fẹ́ gan. Àjọ wá ṣiṣẹ́ ni. Gbọ́nà. Ṣé báwọn èèyàn pàdé lórí social media? Thank God. Ẹnu iṣẹ́ láti fẹ́ra wa. At least we'll build a home. Forget about superstition. Forget about one boss. Tọ́kọ yóò bá gbà wá, adé wọkọ̀ mi. I love you. Wo. Tá a bá roko bì kan kó dán, oríṣiríṣi èèyàn á máa ṣubú lọ́nà ọ̀bẹ ni. Tí mo try láti sọ fún yín pé tá a bá clear relationship feelings tó wà láàrin mi àti ẹ, àwọn tó yẹ kó pàkúta sọ̀rọ̀ wọn kó máa wọlé sí relationship. Don't you get it? Okay. Ayọ̀wá, gbogbo nǹkan tó sọ pátápátá ni mo ti gbọ́. But for now, kò tí ì sọ̀rọ̀. Mi ò tí ì lè fún ẹlẹ́sìn kankan sí. Bá sì máa rò náà tó bá sì jẹ́ máa jẹ́ kó mọ̀ létà. Àwọn tó bá ti ń rò má jẹ́ kó di kókó. Let's be a favour part for me, please. I'm begging you, please. Okay. Oh boy, I'm relieved. Very relieved. Thank you. Jẹ́ kí n máa lọ nílé. All right. Ojú rẹ̀. Èmi tí mo ń gbàdúrà pé Ọlọ́run ti gbé mi débi rere. Ogun obìnrin tó wá fẹ́ wọlé tọ̀ mí. Wo English film kan ni. Náà wà bọ́ọ̀dù nílé látàárọ̀ náà ni mo wá ní kí n wá ojú ẹ̀. Ojú mi. Ó fọ́ ni. Ọ̀gá, ó máa wà interested. Jẹ́ kí n jókòó dáadáa kí n lè, ẹ̀yìn gan máa ń ro mí bákan tí n bá pẹ́ lórí chair. Ìbídùn. Kí ni? Irú eré olùfẹ́ wọn bá mi sí. Ìwọ ni kí ni big deal? Ìbídùn tó bá jẹ́rìí kò stop ẹ̀. Èmi kì í sọ ọmọdé náà. So realize pé inú bedroom mi ló wá bá mi. Ṣọmọ ìkéré ni wà ní. Ìbídùn, jẹ́ kí n sọ nǹkan fún ẹ. Nǹkan tó gbé mi wá láti ìlú tí mo ti wá kò kí n ṣe irú nǹkan tó ń bá mi pọ̀ yìí o. Oyè and then èyí tó ń wo yẹn èèyàn tó like mi gidi gan ni mi ìdẹ́fẹ́ bá wà mí jẹ́ níwájú ẹ̀. Ṣùgbọ́n for now jọ tó lọ lọ́hùn mi ò ní interest nǹkan tó ń bá mi sọ yẹn. Ṣùgbọ́n. Ok, kí ni nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ń sìn tí yóò fi lè fa kí èyí bínú sí ẹ? Ṣé iṣẹ́ ló gbé sílẹ̀ tá a ṣe ni? Ok, títorí pa tí ń ṣiṣẹ́ lábẹ́ wọn sìn ṣé wọ́n máa deprive wa from enjoyment ni, so a lè enjoy ara wa mọ́ títorí pa ń ṣiṣẹ́ fún yèyé. Come on, ṣórí o ní interest. Ìbídùn sọ tí nǹkan tí mo sọ. Kí ni? Mi ò
fẹ́ wà lá o ìjọ tún lọ́nà má gbàjẹ́ lẹ́nu. wọ́n máa ń ṣe àwọn ẹlẹ́wà tí rí wà náà. calm down. sọ́wọ́n kan tó fẹ́ lọ láàrin àwọn tó kù ní tó wà lọ sọ kúsọ̀ nǹkan. kó tètè sọ yẹn gan ló kó tètè mọ̀ náà ló dáa torí kò sí gbà tó ní mọ̀ kí ló ń ṣe. ìbí dùn. mo dá ẹ lóhùn. mi ò understand ọ̀rẹ́ mi sọ àwọn ọ̀rọ̀ kan fún mi ó ní òun sọ àwọn àṣírí kan sí ẹ ní ọwọ́. èmi náà lè understand àti tó bá sọ̀rọ̀. ok o ó lóun sọ àwọn àṣírí kan fún ẹ ó wá lọ use it against ẹ. ṣòtìrì wà kọ́kọ́ ní kó calm down now because àbúrò ẹ̀kọ́ ló ń bá sọ̀rọ̀ colleague ẹ̀ ló ń bá sọ̀rọ̀ so ní lóru àwọn voice rẹ̀ fi bá mi sọ̀rọ̀ mi understand bóyá kọ́rọ̀ ẹ̀ náà sọ kí ni nǹkan tó ṣẹlẹ̀. ok mo ti understand ó dà pé èjì ẹ̀yẹ òun lé kẹ́nu ẹ̀ máa jù àbí. ok tó bá understand èmi máa ṣàlàyé fún ẹ dáadáa ó ní o lọ sí ọ̀dọ̀ Ọlákúnlé gbogbo àwọn ọ̀rọ̀ tóun sọ fún ẹ o lọ sọ níbẹ̀ even òun ká ẹ̀yin méjèèjì ẹ̀ ń kiss ara yín. wọ́n ti bọ̀ nìkan ṣe pọ́fẹ́ wọ́n ti mo rí. ṣé mo pé oníbàjẹ́ lọ́mọ ẹ̀. seriously ó ṣe pé kíni mood yẹn ti set èmi àti bọ̀bọ̀ yẹn àti wà in that perfect mood ká àfi tó wọlé ó dẹ̀ wọlé kò dẹ̀ sọ sorry ó tún rí mi kò apologize. no ó yẹ kí n gbé gbàjú fọmọ yìí ni o. no má ṣe bẹ́ẹ̀. no mo kàn ń tẹ́ láti máa kú tẹ́lá ni. ó máa jìyà ó máa jẹ yẹn níṣu o ó máa nà bí fùfú òjò farabalẹ̀ o bá mi bèrè lọ́wọ́ ẹ̀ èmi bá jẹ. ọlọ́run wà láàyè ó rẹ́ni bá ṣe orí ẹni bá ti torí tó bá yẹ pé èmi ni. tó bá jẹ́ wọ ni tó náà sọ gbogbo ohun dùn lẹ́nu wọ́n wá tó bá ṣe local champion láàrin àwọn yòókù ẹgbẹ́ tẹjọ́ form click má gbé débi báyìí o. kí ni big deal ó yá kí ni big deal ó fẹ́ fi ipò láìkè èèyàn ó dẹ̀ náà ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pòwe lọ́jọ́ yẹn ó má ṣe kíní kan èmi ò mọ̀ bóyá ó lọ bá àbí kò lọ bá mo dẹ̀ smart up nìyẹn mo lọ bá bọ̀bọ̀ mi ò tẹ̀ kí rí bọ̀bọ̀ yẹn bí anything tẹ́lẹ̀ not until lọ́jọ́ tó mention ẹ̀ fine. ẹgbẹ́ náà ti sọ ọjà rẹ kí ló wà wèrè tẹ́ ẹ̀ sọ̀gbọ̀n náà ẹni pariwo obìnrin ṣe fi nuisance ṣé wèrè nìyí ni àwọn ní chinchin lórí yín èyí tí wọ́n fún yìí ní respect kankan náà ṣé àbí èyí wà lẹ́ni. yèyé wo ẹ fi yèyé lẹ̀ wo tí yèyé bá máa gbọ́ gan ní kó tètè gbọ́ báyìí torí mi ò understand nǹkan táwọn ilé ṣe kí ni big deal. ojú ló ti ẹ̀kọ́ bọ̀ di òun máa débẹ̀ yèyé máa gbé ilé òun máa di òun máa wòdì ìyá ẹ̀ ló máa ṣá tó máa ń mọ̀ mí yìí wọ́n ti fún díẹ̀ mi bẹ́ẹ̀ni lórí ìtọ́wà ní ìfọ́fọ́ ok olúmú mi ń rẹ̀ sí gan. jẹ́ ká lọ ó lè mi padà bọ̀ a ti ń padà bọ̀ ìwà ṣẹ́wó ẹ jọ kí ló fariwo tí ẹ fi sọ inú ilé mi dọjà láti ibi tí mo lọ báyìí wọ́n ti ń pè mí tó ń sọ fún mi pé àwọn kan ń pariwo nínú ilé mi o mo wá rò pé àlejò wo ni mo ní sínú ilé tó kọjá èyí tí mò ń kó kiri so kò sẹ́ni tó lè sọ̀rọ̀ nu yín àbí ẹ lè sọ̀rọ̀. ẹ wo yéyè èmi máa sọ̀rọ̀ àbí kí n má sọ̀rọ̀. èmi ń gbọ́. ayé àdá èmi máa kú sọ̀rọ̀. sọ tẹnu ẹ mo mọ̀ pé wọ́n ni wàá ló fẹ́ sọ̀rọ̀ sọ. ẹ wo àwọn mọ̀mọ́ ni ìbídùn ni. ìbídùn ni kíni ìbídùn ni kíni aláròye sọ kó kú parí ìbídùn àtàwẹ́lẹ́wà ni. ṣé ẹ̀ ń gbọ́ mà ìbídùn àti awẹ́lẹ́wà àbí àwọn méjèèjì ni èèyàn làwọn eléyìí o èèyàn gidi èèyàn ni wọ́n ó yàtọ̀ sáwọn pàǹtí ẹ̀wà ṣebí awẹ́lẹ́wà ló lọ bá ìbídùn ló dé sọ̀rọ̀ ráńpẹ́ fún ẹ pẹ́pẹ́ sí o òun nífẹ̀ẹ́ Lákúnlé o òun ṣe kinní kan báwọn aláǹtí bọ́dẹ̀ ṣe lọ bá Lákúnlé lẹ́yìn nìyẹn tó bẹ̀rẹ̀ sí ní romance ara wọn tó ń kì sí ara wọn. lójú nǹkan tí ò ṣojú ẹ tẹ́ra mọ́. làwẹ́lẹ́wà bá ka wọn mọ́ ọ̀rọ̀ yẹn bá di wàhálà wá ìbídùn kò ilé tó báyìí yeye ìbídùn máa nà mí. ẹ máa gbọ́ ọ̀rọ̀ tẹ́ ń sọ lẹ́nu bó ṣe ń rùn dáadáa dídídídídí ẹ máa gbọ́ ọ̀rọ̀ tẹ́ ń sọ jáde lẹ́nu. so ń gbọ́ kí ló ṣẹlẹ̀. bó ṣe jẹ́ gẹ́lẹ́ ló ṣe ń ṣàlàyé bọ̀ ẹ̀ ṣe bí mo fi inú wẹ́nu ni lọ́ bá tún fún mi ní ìwọ jẹ lóòótọ́ ni mo nífẹ̀ẹ́ Lákúnlé mo dẹ̀ lọ bá ọmọ mi mo ṣàlàyé lójú wọn àwọn gan-an ló sọ pé kí n lọ bá ti bá ní interest òun ló fún mi ní go ahead mo dọ́dọ̀ Lákúnlé mo ṣàlàyé fún yẹn níwájú ọlọ́ọ̀tà kí pé jẹ́rìí rọ́ ó ní kí n ṣe fún un ní some time kóun rò ó kóun dàrú bóyá ó máa work mo tún bẹ́ẹ̀ lọ́jọ́ yẹn ni because mo nífẹ̀ẹ́ kò dẹ̀ sí big deal ìgbà tó wọn wá bá mi èmi dẹ̀ lọ bá
bọ̀wọ̀ bọ́yọ̀ tẹ̀ tí fún mi ní audience rárá a sì jọ ń dárò ni ìgbà tá a máa padà tuntun dárò àwọn traitor àwọn mọ́mí ìbídùn wọ́n ti lọ bẹ̀ wọ́n ti lọ jètè wọ́n ti ń jẹ gbogbo ẹ̀ mọ́ra wọn mà. ṣẹ́dá. ok bẹ́ẹ̀ wá jí ṣebí wọ́n wà bẹ́ẹ̀ tó ló dákẹ́ ìsìn òní sọ sí ó ṣàṣojú ẹ̀. kí ló fẹ́ kí n sọ àti lè ti pè mí lẹ́ti fọ̀rọ̀ ẹ lọ́mì mo dé advice wọn mo ní kó má ṣe ṣé bó dé tó ń tí ẹ náà lélẹ́yìí ọ̀dẹ̀ tó ń tí ẹ ló ń lọ gbẹ̀ngbẹ̀bọ̀jẹ́ yìí ṣé orí èmi ìjọ ní òpè ni ẹ wo yeye mi oníkan tí mi fẹ́ sọ sí oògùn àwọn méjèèjì àwọn ọgbọ̀n náà wà at port. ṣé ẹ ti wá rí pé ti báyé Lákúnlé jẹ́ gbogbo yín nítorí pé instruction tí mo kọ́kọ́ fún Lákúnlé lọ́jọ́ tó kọ́kọ́ dénú ilé ìlélẹ̀ pé mo ní kò gbọdọ̀ bá obìnrin kankan sọ̀rọ̀ débi pé. yeye ẹ wo ibi téèyàn ò sí Ọlọ́run wà o ìgbà tí àwọn ladies yìí bẹ̀rẹ̀ sí ní disturb Lákúnlé pé àwọn fẹ́ kó ṣàmàdé tọ̀ wọn Lákúnlé pè mí ó explain fún mi ìgbà tó tún di pé ọ̀rọ̀ náà dariwo fúnra mi ni mo lọ bá Lákúnlé pé ṣé ó nìkan nu wọn tó sọ fún pé òun ti gbà kọ́wọ́n jọ máa fẹ́ra wọn ni àbí kò yé mi owó ìjẹ́ kó yé mi pé kò sí nǹkan tó jọ wọn méjèèjì náà ń ṣe rubbish mi ò understand wọn mà. ẹ wo yeye kò sí fọ́ọ̀tì lọ́wọ́ Lákúnlé ṣé ráwọn méjèèjì yìí àwọn gógógó nìṣòro nulẹ̀ àwọn gógógó ló ń dá wàhálà sílẹ̀ àwọn méjèèjì ni. ẹ kí kó ẹkẹgbẹnu ìwéré yín sọ̀rọ̀ jọ àwọn méjèèjì ni àyàntẹ́tẹ̀tẹ̀ kí ló fẹ́ sọ ó yá. àsùnkún ló jẹ́ wàláì ayé tó ń ṣe lédi yóò gbọ́ Yorùbá. ẹ kú mọ̀ pé mi ò lákọ̀ mo tó bá dẹ̀ sì ní ìjọ̀gẹ̀dẹ̀ lọ mi ò kí ń jẹ ṣé ẹ ti rí mo ti mọ̀ páàrin ọ̀tá ni mo wà mà kò dẹ̀ sí problem ọ̀pẹ́lẹ́dá mi ajá ẹgbẹ́ mi yìí sọ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ torí ẹ̀ sọ gbogbo ẹ̀ látàárọ̀ mi ò dá sí yes ma iṣẹ́ tí bí èmi ti fi Lákúnlé lẹ̀ fún wọn ó dà ẹ̀kọ́ fẹ́ pin jẹ ní ẹran ayé mi kó máa jẹ́ ẹlẹ́dàá mi ajá fún wọn èmi wọ́n ti sọ fún mi tẹ́lẹ̀ pọ̀ mọ́lẹ́ olórogún làwọn ipa wọn lógún ikọ́ tẹ̀ sọ fún mi pa jẹ́ ló mọ́ mi kẹ́yìn náà máa ṣọ́ra ni ó náà jẹ́ lóhùn kọ́ tó pelé fún mi ẹ bá mi bẹ̀ wọ́n èmi ti gbà ká mọ́ ẹlẹ́dàá mi á dáa. ṣé ti wá rí kí ekulé kó gbọ́ kó sọ fún toko kí àdán yín kó gbọ́ kó rò fún ọbẹ̀ ṣé rí Lákúnlé títí ọ̀tọ̀ ni o ṣé rí gbogbo yín báyìí mo mọ ìyà tó tọ́ sí yín láti fi jẹ yín torí pé mo rí pé ọmọ lẹ́lẹ̀ tó kì í wọṣọ fún ni ẹ̀yin díọ̀tì. ẹ má bínú àìní àwọn asunkún rojọ́. ọjọ́ ṣe bí ire ọ̀sán kan ojú ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. kí ló wá ń ṣẹlẹ̀ tó fẹ́ náà wá ní tó fẹ́ náà wá ní kí ló ṣẹlẹ̀. Omotayo Alabi ṣe bẹ́ẹ̀ kọ̀tàn ńlá o. Abeni Abe rèé o ẹ wá wò rárá ire. Abeni Abe alákọ̀ọ́lá olórin alákọ̀ọ́lá olórin. kí ló ṣe ń bì. madam ní kí wọ́n náà. wọ́n ní kó wá sínú bedroom yìí. báwọn náà pè mí kí n wá wọ́n ní kí n gbé booking diary wá páwọn fẹ́ mọ ọjọ́ tí a ní play káwọn lè mọ iṣẹ́ tó táwọn àgbà wọlé. tell me more so ìgbà tó ń pè é wò lè lo discretion ẹ kò wò bóyá kó dúró dé wọn síta ni ó dúró sínú bedroom obìnrin ok so ó dẹ̀ tún dé ò bá wọn bíbẹ̀ gbọ́ pọ́n wà ní bedroom ó dẹ̀ dúró tó bá bọ́ síta ń wò bẹ́ẹ̀ náà wà á dúró dé wọn ni. but mo sọ fún wọn pé mo ti wà ní pálọ̀ wọ́n dẹ̀ ní kí n wọlé kí n dúró dá wọn kí n fẹ́ ṣé kí n máa kọ̀rọ̀ sí wọn lẹ́nu. tó bá jẹ́ pàwọ́ lánìí kó wá yàrá wa ọ̀kẹ́ mi pè ẹ́ wà lọ́ọ́ bí síbi ibi tó ti wá yìnyín ní kó wá yàrá ìwọ náà dẹ̀ mama. ẹ kọ́ lè máa. ó ti send mail yẹn ni ó ti reply so tó yẹ reply tó mú kí wá sọ fún yín wọ́n dẹ̀ sọ pé tí àwọn bá pè ní 8 a.m. àárọ̀lá tó bá máa fi di 12 kẹ́pà wọn. mo ti fẹ́ máa lọ mọ́ máa yí ara ẹ̀ ò balẹ̀ ẹ̀yẹ́ ká múra sọ̀rọ̀ máa yí o ṣé o bí ìgbà mo ti bá pọ̀ ṣé pàjọ wọlé o mo bá wọn nínú bedroom yìí mo ní nínú bedroom yèyé o dẹ̀ dúró o wọ bedroom yèyé wọ́n imagine. ẹlẹ́nu rẹ̀ sọ jáde síta jáde síta jáde síta. jókòó.
àwọn booking sí a ní nílẹ̀ lílẹ̀ on the 5th of March a ní booking fún Túndé Anjola film production àwọn onífíìmù tó máa ń ṣe launching on the 5th tó bá di on the 15th a ní booking fún àwọn onítòkùnbọ̀ kọ̀wé importer and exporter Kadila on the 15th tó bá di on the 30th a ní booking fún AZ Enterprises àwọn tó máa ń lo gbogbo nǹkan èròjà tó fi ń kọ́lé wọ́n fẹ́ ṣe wedding lọ́jọ́ yìí but ìjọ yìí gangan náà tún ní eré ọ̀sán fún Fatons film production àwọn ilé àárọ̀ dẹ̀ ní àwọn fẹ́ ká ti dé láti bíi 10 wípé àdèmà close ní 6 but àwọn tó jẹ́ Fatons yẹn sọ pé. Abeni o Abe, Abeni o Abe, Alabeni o Abe, Abeni o Abe, ọmọ sánsan bí owó Abeni Abe, Abeni o Abe, ọmọ gbẹ bí òwúlà o, Abeni o Abe, àkànbẹ́pọ̀ rẹ̀ lẹ́yìn jú ẹgẹ́, Abeni o Abe, Abeni Abe alákọ̀ọ́lá olórin, Abeni o Abe. Pé báwo la ti fẹ́ ṣe? Esma. Báyìí sọ látàárọ̀ ẹ dá mi lóhùn. I'm sorry. Kí ló bá mi sọ? So ẹ gbọ́ nǹkan tí mo sọ látàárọ̀. Ok, ẹ jẹ́ kí n repeat ẹ. Mo ní first editor ní March 5 Túndé Anjola film production. Wọ́n fẹ́ ṣe film launching. Lákúnlé, ṣé bó ti mọ gbogbo ẹ̀ lórí? Mo mọ pátápátá. Mo fẹ́ sùn. Ok, kí n fẹ́ ńlá yàgbé. Ọjọ́ ṣe bí ire ọ̀sán pọ́n. Abeni Abe. Òjò ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó dọ̀gbàrá. Abeni Abe. Omotayo Alabi ṣe bẹ́ẹ̀ ó kọ̀ tán. Abeni Abe. Omotayo Alabi ṣe bẹ́ẹ̀ kọ̀ tán ńlá o. Abeni Abe rèé o, ẹ wá wò rárá ire. Ọlákúnlé, mo ní àwọn ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ lálẹ́. Mo ṣe jẹ́ kí ọwọ́ pa kí ẹsẹ̀ pa táwọn ọmọọṣẹ́ mi ti sùn kí n tó pè ẹ́. Mo dẹ̀ ní àwọn ìbéèrè tó ṣe pàtàkì tí mo fẹ́ kó dá mi lóhùn lálẹ́. Ìbéèrè àkọ́kọ́ tí mo kọ́kọ́ fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ni pé láti ìgbà tí o ti dé inú ilé mi ò rí ẹ pẹ̀lú obìnrin, mi ò rí kóbìnrin kankan wá ẹ wá, mi ò rí conversation wà tóbìnrin lórí fóònù. Ṣé o ní ìyàwó tó ń fẹ́ ni? Esma, nǹkan tẹ́ bí mi yẹn kò ń ṣe nǹkan tó wà ní budget mi lásìkò tí mo wà yìí. Ó yẹ kẹ́ mọ̀ pé mo sọ fún yín pé ìlú tí mo ti wá mo wá sẹ́kù mo wá kọ́gbọ́n ni. So mi ò dẹ̀ fẹ́ nǹkan tó máa da òpó ilé ayé mi rú. Ìtorí ẹ̀ ni kò jẹ́ kọ́rọ̀ obìnrin wà lọ́kàn mi lásìkò tí mo wà yìí. Iṣẹ́ mi kí n ṣiṣẹ́ kí n rówó kọ́kàn mi balẹ̀. Èyí náà lè máa ń pa lórí pé tí ò bá sí owó kò sí fọkànbalẹ̀ fóbìnrin. Nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn tí kò jẹ́ kí n ní ẹnì kankan tí mo gbọ́kànlé tí mo fẹ́ fẹ́. Ṣé o mọ̀ pé nítorí títí ẹ gbogbo àwọn ọmọọṣẹ́ mi náà ti ń bára wọn jà? Kò sí kankan tí mo dá lóhùn tó tọ́nà wá bá mi. Mi ò rí láyé nǹkan nínú wọn. Gbogbo wọn náà sọ fún mi pé ò dá wọn lóhùn. Ṣùgbọ́n mo wà rò nínú ọkàn mi ohun tó ti wà lọ́kàn mi lọ́jọ́ tó ti pẹ́. Mi ò dẹ̀ mọ̀ bí mo ṣe fẹ́ ṣe àgbékalẹ̀. Lákúnlé, I love you. But ma, ó ti sọ fún mi lágbára jẹ̀mí mi lọ. Ṣé ó dàbí ẹni pé ẹ gbé mi sórí àkàsọ̀? Tẹ wá ní kí n máa nìṣó lókè. Kí lárí dájú pé tí mo bá dókè tán, mi ò ní sọ pàkọ́ sẹ́yìn. O lè sọ pàkọ́ sẹ́yìn o. Lákúnlé má rò bẹ́ẹ̀ o. Ìwọ gangan ló yẹ kí n béèrè lọ́wọ́ ẹ pé ṣé tí n bá fà ẹ́ dókè tán
ṣé ò ní já mi kulẹ̀. Mo fẹ́ kó o dúró gẹ́gẹ́ bí ọkọ fún mi, kó o dúró gẹ́gẹ́ bí bàbá fún mi. Gbogbo nǹkan tí mo bá ní ti tiẹ̀ ni, gbogbo nǹkan tí ìwọ náà bá ní tèmi ni. Lákúnlé, kò sí nǹkan kan tó fẹ́ ronú sí nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o. Èmi ni mo wá bá ẹ tí mo sọ fún ẹ pé mo nífẹ̀ẹ́. Ṣùgbọ́n tó bá ń wo pé torí àwọn ọmọọṣẹ́ mi àbí nǹkan kan, gbogbo wọn kò sí nǹkan kan tó máa ṣe. Nítorí pé àwọn gan máa wò mí pé láti ìgbà tí mo ti ń kó wọn bọ̀ wọ́n rí ọkùnrin kankan pẹ̀lú mi. Tí máa introduce èèyàn kan sí wọn pé ọkọ mi lélẹ̀, wọ́n máa fọwọ́ gbà náà ni o. Bẹ́ẹ̀ ni. Lákúnlé máa lóhùn òwe gbogbo pípé mi láti jẹta ni. Kó tiẹ̀ rí kó pè mí padà. Kó má di nǹkan tí mo rò. Kò lè jóhùn. Kó tiẹ̀ lè jóhùn. Ọmọwùnmí, ó dẹ̀ dẹ́ lójú pé Lákúnlé ò gbé kọ́ ọ̀sẹ̀. Dádì mi ò lè parọ́ kó gbé kọ́ mi ẹbí lọ́wọ́ àwọn ọ̀rẹ́ mi. Dádì kò gbé kódà àpè débí ni ó ń rìn kò gbé. Ó mọ nǹkan tó máa ṣe fún mi. Wàá wá bá mi pè nísìn, wàá fi sí spíkà. Báyìí dádì. Ẹ jẹ́ kí n fi tèmi pè. Ó dà sá. Lákúnlé, kí ló dé tí Ọmọwùnmí ń pè ẹ́ tó gbé kọ́ọ̀lẹ̀? Báwo ló ṣe fẹ́ rí? Ṣé bí ẹsẹ̀kẹsẹ̀ tó drop ni mo pè é yìí? Àná dẹ̀ gbé immediately. Kí ló dé tó ń ṣe báyìí náà? Look here, Lákúnlé, èmi ò tó ẹ báyìí o. Kí ló ń jẹun lórí ẹ pàápàá? Láti bí 4 days kí Ọmọwùnmí máa pè ẹ́ kó má gbé kọ́ọ̀lẹ̀. Báwo ló ṣe fẹ́ jẹ́? Wò, kí ni problem ìwọ ọmọdé yìí? Ọmọ tó yẹ kó jẹ́ àgbẹ́kẹ̀lé ẹ ta ló yẹ kó pè ẹ́ kó sáré gbé kọ́ọ̀lẹ̀? Ó wá ń sọ pé ẹ ò rí kọ́ọ̀lẹ̀, ó ní bó ṣe jẹ́. Báwo ni ò bá ṣe jẹ́? Look here, mo pa láṣẹ fún ẹni. First thing láàárọ̀ la kó wá bá mi nílùú, mo fẹ́ rí ẹ. Ó gbá bó dáhùn. Wo Ọmọwùnmí, jọ ìwọ ni máa bẹ̀. Ẹ̀yin ọ̀rẹ́ ẹjọ́ ẹ bá mi bẹ̀. Má bínú. Tó bá dé láṣẹ máa gbọ́ àlàyé tẹnu ẹ̀. Bọ̀ mo mọ̀ pé kò ń ṣe ọmọkọ́mọ bẹ́ẹ̀. Mi ò ṣe kankan. Káṣẹ̀ sọ pé ó ṣe. Ẹ wo kò sí problem. Tó bá dé gbogbo àníyàn. Ẹ ṣé sà. Ẹ ṣé sà. Ó dà wọ́n sà. Ẹ sà. Tó bá tẹ̀sí láàárọ̀ lánàá, ìgbè bínú. Kí ló dé tí nọ́mbà ń pè Ọlákúnlé láti bí 4 days ago? Ọlákúnlé! Ọlákúnlé! Yes, Dad.
God. Kí ló máa. Kúnlé, ta ló ní nọ́mbà ẹ̀? Baby, àbúrò mi lẹ́ni tó ń pè yìí. Ó ti ń pè mí for the past 3 days tí mi gbé aago ẹ̀. Ó lóun ní ìdí owó mo dẹ̀ send owó sí. Ó ń jẹ́ kí n mọ̀ pé owó yẹn ò tó òun pé kí n send another one. Síbẹ̀ náà lè ṣe rówó ni. Mo dẹ̀ ní kó fún mi ní time díẹ̀. Kò dẹ̀ jẹ́ kí n sinmi ó bẹ̀rẹ̀ sí fóònù lé mi kiri. O sure? Abeni. Irú ìbéèrè wo ni? Mo sure báwo sí mo fẹ́ máa parọ́ fún ẹ ni. Àbúrò mi ni now. Ti sú mi. Ọlọ́run, wọ́n á ń bí ilé pété máa kàn dẹ́kọ̀, wọ́n á kàn máa mú owó àwọn akálórè jì. Sí tí n bá tẹ̀lé owó náà, ìyẹn ní kí ẹ máa fọ́n dànù ni. O ọ̀rọ̀ kan wà very important mo fẹ́ rí ẹ fún tẹ́lẹ̀. Ó ti mo ṣe ń bọ̀ láti ibi tí mo lọ sìn. Dad ló pè mí. Your dad? Yes. Wọ́n ṣe kí n mọ̀ pé ó wà very very important pé kí n wá sílé lọ́la. Wípé kí n jọ torí Ọlọ́run. Mo ṣe jẹ́ ká mọ̀ pé kán ti ẹ fún mi ní bóyá bí a week kí n fi get ara mi better. Wọ́n ní kí n jọ bó jẹ́ kí n wá káwọn bá mi sọ nǹkan tó máa bá mi sọ tán kí n dẹ̀ padà. Wọ́n wá pé màá pè wọ́n padà wípé ọ̀dọ̀ èèyàn tó jẹ́ ọ̀gá mi tó dẹ̀ jẹ́ ògbó wọn sí mi ní àti ẹ̀ papọ̀. Ọ̀gá mi náà sì ń pè é pé ọ̀dọ̀ èèyàn tó jẹ́ ọ̀gá mi mú láti jẹ́ kó mọ̀ bó ṣe ń lọ pé tó bá sì jẹ́ àpò wọn padà máa fún wọn lésì ẹ̀ mo ṣe ní kí n sọ fún ẹ. Opportunity ńlá ló jẹ́ fún èmi náà bó ṣe ń lọ lọ́la ń sìn èmi pẹ̀lú ìyá máa dìjọ lọ màá fi ìyẹn mọ gbogbo àwọn parent ẹ̀. Abeni òun mọ ìyá rẹ o Ọlọ́run bá ń gbọ́ òkè mọ ìyá rẹ wàá kàn bá mi lọ bẹ́ẹ̀ yẹn just like that odidi Abeni Abe ó dáa kó mọ̀ paláriwo ní ẹ sá. No, má jẹ́ ká sí ibẹ̀ yẹn nǹkan tá a bá ṣe kí ni tá a bá pọ́n gẹ́gẹ́ ló máa ń níyì bó ṣe wà yẹn wọn àti ìmọ̀ lóyún àti ìmọ̀ àti ẹ̀jọ́ jẹ́ má ṣẹ̀ṣẹ̀ délé máa mú déètì fún wọn ìjọ tá a bá máa lọ ó máa níyì ìwọ gan máa fẹ́ lára ẹ pé ó ń lọ sílùú bàbá ọkọ ẹ má yẹ ká mú girigiri bẹ́ẹ̀ yẹn kò ní níyì. Kódà mo ti gbọ́ ẹ o tó bá ti ń lọ wọnú àkáǹtì wa lọ mú owó tó bá tówó tó máa tó ẹ náà kò dẹ̀ wọnú compound wa wo mọ́tò tó bá wù yìí tó lè fit ibi tó ń lọ kò gbé dání bó ṣe wá ń lọ yẹn owó tó máa mú dání tó máa fún ẹrú nù ẹ̀ tó máa fún ọmọ ń bẹ̀ tó máa bà wọ́n jẹ́ tó máa jẹ́ kó mọ̀ pé yes olówó níyàwó ẹ̀ olówó dẹ̀ níwọ náà because gbogbo nǹkan tí mo bá ti ní ó ti di tiẹ̀. I know mo ti gbọ́ sí nǹkan tó fẹ́ nìyẹn. nǹkan tí mo fẹ́ ni. mo máa ṣe fún ẹ ìyẹn ló rọrùn jù. dẹ̀ yọ ọkọ mi tó ń pè ẹ yẹn kó make sure kó mówó dání fún wọn. a ti gbọ́. bá mi tọ́jú wọn sọ pé mi ò ní pẹ́ wá mọ́ wọn. ok. kí ló dé tó wá gbàgbé fóònù sórí bẹ́ẹ̀dì. no ṣe bí second phone wà lọ́wọ́ mi mo kàn wí pé kíyàn kan wà lórí bẹ́ẹ̀dì. ọjọ́ ṣe bí ire ọ̀sán pọ́n. Abeni Abe. òjò ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó dọ̀gbàrà. Abeni Abe. Omotayo Alabi ṣe bẹ́ẹ̀ ó kọ̀ tán. Abeni Abe. Omotayo Alabi ṣe bẹ́ẹ̀ kọ̀ tán ńlá o. Abeni Abe. èé o ẹ wá wò rárá ire. ṣe kókó kákàtí lọ ká lè fi padà sí ilé torí yẹn gbọ̀ngàn ni ẹ̀rọ kókó àwọn àlejò tí wọ́n ṣe lẹ́yìn. ojú àbójú mi tọ̀ mí. wọ́n lè lọ́jọ́ àwọn gbọ̀mọ̀gbọ̀mọ jẹ́ akọ́jú bá. gbọ̀mọ̀gbọ̀mọ báwo. ẹ pẹ̀lẹ́ o. irọ́ ni. ìyàwó mi nǹkan. lè àṣìṣe fílẹ̀ ọdún láti ń bọ̀ wá fẹ́ẹ́ nìkan ni. pé gẹ́gẹ́ bí ìgbà àkọ́kọ́ pé bí mo ṣe ń wọ̀lú ẹ̀yìn lẹ kọ́kọ́ pàdé mi lọ́nà ẹ jẹ́ kí n jọ yín lójú. mo ń bọ̀. ìṣèpò ti ṣe nǹkan mímu ṣe tó ń ṣe. ṣèbó ní kọkànrin lásán lórí nǹkan báyìí. kálọ̀ fún wọn fún mi. lówó yín ni. 50,000 àwọn nìkan 50,000 ẹgbà gbogbo yín. iye ti pọ̀ jù. ẹ máa wọ̀ kékeré nìyẹn ẹ mọ̀ nǹkan mi ò kánjú. iye ọ̀rọ̀ jẹ́ ká pa ibi tá a lọ tì. ẹ̀ka má lọ mọ́ a máa pẹ́ ní ẹgbẹ́ a máa yọjú sí i. ìṣèbó níbi kan tẹ́ ń lọ ẹ lọ mi ò lọ lónìí
ṣẹ́gbọ́n ẹ bá mi ní ìlú tẹ́ bá padà dé. ẹ má bá mi. ibi ló wá sọ. bẹ́ẹ̀ ni. ta ló ní mọ́tò yìí náà. ara mọ́tò yìí. adétọ́ jáde ọmọ mi ayé ọmọ mi ti dá. ọ̀rẹ́ mi ti bọ́nu ọlá àti dọ̀rẹ́ olówó àti dọ̀rẹ́ olówó. ọ̀rẹ́ wa ti ṣoríire kí lọ́kọ̀ sí mọ́tò Àbẹ̀bí Abe ìkarùn 4 mẹ́rin ọ̀rẹ́. Bàdá Lákúnlé ẹ káàbọ̀ ẹ kú rìn sọ́kọ̀ òjèpo. ẹ ṣé mo dúpẹ́. Bàdá Lákúnlé sọ́mọ́ fúrọ́ mọ́tò orí rẹ̀ wà pọ̀. àbí o. dádì. ẹ káàbọ̀ sá. Lákúnlé. dádì ó yà yín lẹ́nu àbí ẹ má jẹ́ kó yà yín lẹ́nu nǹkan tó wà ńlẹ̀ ó pọ̀ jù lé lọ ẹ ti ká wọlé. Dádì a ní kàkí ni sà. ẹ ṣe àwọn òbí tí inú àjèrè yín Ọlọ́run àṣírí ilé ìfẹ́ yín náà ẹ ṣe gan ni. a ní ká sin Bọ̀dá Lákúnlé délé ni sà. ẹ ṣeun ẹ ṣeun. àwa ti fẹ́ mọ lọ. ẹ lè lọ ẹ kàn ní bínú ni. ẹ mẹ́rẹ̀ẹ́ta ẹ bá mi má lè jẹ. ẹ ṣe o ẹ ṣe gan ni o ọmọ yá túbọ̀ máa rò kó tọ́ sí o. Lákúnlé ó dá dádì ẹ jẹ́ ká wọlé. Lákúnlé. Lákúnlé sá. ọ̀rọ̀ tó sọ fún mi yìí ọ̀rọ̀ tó lágbára ni o nítorí pé ó ń jẹ́ kó yé mi sí pé ẹni tó ń bá ṣiṣẹ́ òun ló dá ẹ lọ́lá bẹ́ẹ̀ni ó dẹ̀ tún jẹ́ kó yé mi wípé ó ní òun ò fẹ́ rí obìnrin kankan mọ́ ẹ àfi òun nìkan tó ń fẹ́ ó ga ọ sórí ohun èmi náà kì í fẹ́ yàwó méjì Ọlọ́run ò gbà fún mi tó bá wá jẹ́ pé orí ẹ ló ti fẹ́ bẹ̀rẹ̀ mi ò rò bí nǹkan tó burú ni ṣùgbọ́n báwo la ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ Ọmọ́wùnmí sí. dádì nǹkan tó ń ṣe mí gẹ́lẹ́ ní nǹkan tẹ́ sọ yìí débi pé mo ò mọ bí mo ṣe lè gbọ́rọ̀ náà sọ mo sì ní àfikẹ́ máa bọ̀ wá sílùú. ó mà ṣe ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó ta kókó gan ni o sórí Alákúnlé àsìkò tó wà yìí màá fẹ́ kó fa ojú Ọmọ́wùnmí mọ́ra dáadáa ju tàtẹ̀yìnwá lọ wàá fi ìfẹ́ gidi wọn sí lásìkò tá a wà yìí so that kò ní wòye pé àbí o fẹ́ gbàgbé wọn ni in fact wàá máa ṣe sí dáadáa ju tàtẹ̀yìnwá lọ màá tún gbẹ̀ nímọ̀ràn tó yẹ pé bó ṣe wá sílùú yìí ó ná àwọn kan tó kó wá níṣẹ́ ni ìbá ní kó fún and kó máa pè lóòrèkóòrè fọkàn lè máa balẹ̀ yìí pé fífẹ́ ló máa fẹ́ wọn. nǹkan tẹ́ bá ti fẹ́ kí n ṣe mo ṣe tán láti ṣe. and tí tó fi sílẹ̀ tó pè lọ́gẹ̀ẹ́ náà máa fẹ́ kó fojú yẹn náà mọ́ra dáadáa so that wọn méjèèjì ò ní fura ìpè bóyá òun ẹsẹ̀ síta tán bá wá mọ̀ lọ́jọ́ ọ̀la á ti wà late kò ní síbi tán máa lè lọ mọ́ ọgbọ́n la máa dá níbi tá a dé máa fẹ́ kó ṣe bí àgbà. ẹ ṣe kan sá. Ọlọ́run á túbọ̀ kọ́ àmọ́ ṣe lórí ọ̀rọ̀ tó gbọ́gbọ́n. ó ṣe.
ọkọ mi Lákúnlé ọkọ mi Lákúnlé ìwọ mo rí báyìí èyí pọ̀ o ṣé mọ́tò ọ̀gá ẹ̀ rè. eléyìí kéré nínú mọ́tò tọ́gà mi ni bẹ́ẹ̀ ni sọmọ kankan kò sí mọ́tò tí mo lè gbé jáde láti ìgbà tí mo ti dọ́dọ̀ ọ̀gá mi bí ṣe wà ní mi ò fẹsẹ̀ rìn mọ́. tó bẹ́ẹ̀ ni mo máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o. àdúrà yìí ló ń gbà. àdúrà mi ni mi ò sùn mi ò wó. ọkọ ẹ ò fẹsẹ̀ rìn mọ́. mo dúpẹ́ Ọlọ́run inú mi dùn láti rí ẹ. ọmọ mi àdúrà yìí ló ń gbà lórí mi. àdúrà mi ni èmi náà ò sí mi Lákúnlé jáwọlé inú mi dùn aláàánú ọkọ mi ti dé. Ọlákúnlé kábíyèsí bóyá lọmọ yìí pé látàná tó ti wọnú ìlú yìí ní ìrọ́kẹ̀kẹ́ ti gba gbogbo inú ìlú kan ìròyìn sì dọ́dọ̀ tiwa náà hàn yìí mo fẹ́ kọ́ ọmọ yìí pé inú wa dùn ara wa yá ara àwọn àdúrà tèmi máa ṣe nu pé gbogbo ẹ̀yin tí ẹ bá jẹ́ ọmọ ìlú yìí pátápátá àwọn alálẹ̀lẹ̀ ọmọ tẹ̀lé káàkiri gbogbo bí tẹ́ ẹ bá ti ń dé àtẹ̀yin tẹ́ ẹ wà lórílẹ̀‐èdè ni àtàwọn tí ẹ wà lókè òkun bó ẹ bá ti ń dé ẹ mọ̀ bá àdún pàdé ni tálákẹsẹ ní ẹsẹ láwùjọ òkú tí ní ó sì mọ̀ ẹsẹ orí mọ̀jọ́ yọ̀ lẹ́nu pé a pè ọ́ sí pàdé o bàbá rẹ náà mọ̀ nípa àpàdé tá a gbọ́ sí bó o ṣe dé láti wò pé káwa náà ká lu opportunity ká fi òkú kan ká fi pa ẹyẹ bíi 15 ọdún wa tá a máa ṣe ń lu kàdùn hàn ọdún alákòógbà ọdún ọmọ ti súnmọ́ tán àbẹ́ẹ̀kọ́ ni so sì rí bàbá ti fẹ́ sọdún gbogbo àwọn tí wọ́n ti rọ́wọ́ họrí bíi tiẹ̀ nígbà tó sì wọlé wá wẹ́rẹ́ ìnísìn kó tó di pọ́ lọ ọyẹ ajé ọmọ yìí pé ìwọ náà gbọ́dọ̀ ní nǹkan kan tí wàá contribute láti lè rí i pé àjọ̀dún tọdún yìí dúndùn ó bọ́ sí gbọ́ngbọ́n sì kàn sí pẹ̀lú mo fẹ́ kí wọn náà ní contribution tiẹ̀ mo fẹ́ kó ntọ́ ọba nítọ́ ọmọ kó lè ṣe tó fi jẹ́ pé gbogbo yẹn wa tí wọ́n wà ní Amẹ́ríkà tí wọ́n wà ní London tí wọ́n wà ní gbogbo EU tí wọ́n máa ń fi kan ránṣẹ́ sí àkókò tiẹ̀ náà wà nínú wòye pé ìwọ náà ti di èèkàn kò gbóǹlù Èkó nínú ọmọ ìlú kan dùn yìí tó mọ rírì inú ìlú yìí tó sì ń dá sí ìlọsíwájú ìlú ọ̀jẹ̀ ta ní kábọ̀ ti pàdé lé lórí. Lákúnlé àtàná tó o ti dé gbogbo ojú ìsọ̀ ládùúgbò pátápátá àwọn bọ́ìsì wọ́n mọ̀ fílì pé èèyàn kan wọ̀ lù kódà ní àdúgbò mi níṣẹ́ làwọn kan mu tí ọbẹ̀ bá sùn mọ́jú ládùúgbò mi lórí ọdún alákọ̀gbà tí wọ́n wá ń sọ yìí wọ́n ní a kì í ṣọ̀rẹ́ ẹ̀ṣọ̀nà ká má lámì àwọ̀ tó o tiẹ̀ tún jẹ́ ọmọ wa tó tún làmì láàka nílùú yìí afẹ́kọ́dún tá a fẹ́ ṣe yìí kó dùn ju ti tó kọjá lọ owó la nídìí lọ́wọ́ ẹ̀ kó o gbé owó gidi kó o gbé fún wa kárí lò àbí. kábíyèsí o gbogbo tẹ́ sọ pátápátá ni ti gbọ́ lákọ̀ọ́kọ́ ìlú ìlú ni mi ò dẹ̀ lókè mi lẹ́yìn ọ̀run gbogbo nǹkan tí ẹ bá ti sọ pé ẹ fẹ́ kì í ṣe fún yín tó bá ti wà níkàáwọ́ mi mo ṣetán láti ṣe sẹ́rí tó owó tẹ ní kí n gbé kalẹ̀ gbogbo tẹ́ bá ti fẹ́ béèrè lọ́wọ́ mi màá ṣe. ọ̀kàrẹ̀ wo gbogbo ìta ń bọ̀ ṣe kò sẹ́ni tí bàbá rẹ náà mọ̀ ń parẹ́ o àjọsọ gbogbo àwa àlú ni wo owó la fẹ́. Ọlákúnlé owó la fẹ́ kó gbé fún wa torí àwọn èèyàn jàǹkànjàǹkàn bíi tiẹ̀ láti ìlú òyìnbó wọ́n ti fowó ránṣẹ́ sí ìlú tó tí wọn náà bá fi tiẹ̀ sílẹ̀ á lè papọ̀ mọ́ owó tó ti fi fún ìlú so that kábíyèsí á lè fi ṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe ní ìlú wa ń bí báyìí àbí bẹ́ẹ̀ kọ́. Lákúnlé nǹkan tí ìlú kan fẹ́ òun náà béèrè lọ́wọ́ ẹ̀ mo dẹ̀ mọ̀ pé ó di dandan kò ṣe àwọn alálẹ̀ ìlú yìí wọ́n á dúró tiẹ̀ á máa júṣe fún ẹ ò ní táwọ́ náà ó di dandan kò ṣe kábíyèsí ẹ fọkàn balẹ̀. gbogbo tẹ́ bá ti fẹ́ béèrè lọ́wọ́ mi màá ṣe. àdúgbò ẹ̀dùn náà olóyè ọ̀tún ìyálọ́jà ọ̀rọ̀ tí eléré ta ni yóò ṣeré fún wa níbo lẹ bá dé. kábíyèsí mo ti jíṣẹ́ yín fún o ṣùgbọ́n ìyàlẹ́nu kan tí mo rí níbẹ̀ ni pé ó lóun ti gba eré síjọ́ táwa fẹ́ ṣọdún tiwa mo dẹ̀ bá sọ̀rọ̀ ọmọ pa lọ fún kò sí bébí ta fẹ́ lọ ó láfi táwa bá mọ́jọ́ mi fèrè tiwa.
ọ̀sọ̀run tọ́ a jẹ́ pé ọ̀nà dé oríta mẹ́ta ó ti gbọgbọ́n nù báyìí oríta mẹ́ta ní sì dààmú àlejò bó láti fẹ́ ṣe o. kábíyèsí tẹ bá gbà mí láyè láti gbé Abeni Abe wá àtòwó tó fẹ́ gbà àti ní ẹsẹ̀ bá a ti fẹ́ gbé Abeni Abe dé lu ẹ filẹ̀ fún mi agbára Ọlọ́run àká. Abeni Abe. ṣé agbára ti wá gbé yẹn. Ó má yà mí lẹ́nu. ó rò dáadáa kí wà náà ní ọgbọ́n Lákúnlé sórí lóòótọ́ Abeni Abe eléré tó gbajúgbajà ni ó kọ rẹ̀ lálẹ́ ní gbogbo àgbáyé àmọ́ gbogbo owó tí ń bẹ́nu ìlú ìta fẹ́ fi sọdún yìí kò tó owó ta lè fún toró nǹkan owó tí a gbọ́ pé owó tí máa ń gbà ọmọ wọn wọ́n sì ní ìwé ikú ni wọ́n tẹ́ bọ́ bá wá rí bá ní rí eléré mi ṣùgbọ́n eléré tá a bá gbà náà ọgbọ́dọ̀ tó lò sí eléré tá a lò tẹ́lẹ̀ kọ́mọ́ rò pé ìgbà tí wọn ò rí òun sọ́tọ́ ní ìsìn ìyẹn wà máa pélé rẹ̀ jẹ̀kúrẹ́ nìkan ṣùgbọ́n Abeni Abe wọn agbára wọn ká àlùwò rẹ̀. lóòótọ́ ọ̀rọ̀ ni. tó bá jẹ́ tówó ni láti pe Abeni Abe mo fẹ́ kí gbogbo òlu kí wọ́n fi dà mí mo ṣetán láti gbé wá. ẹ rí lókùlókùlókù ṣé rí tí mo máa ń sọ nìyẹn ìgbà tí wọ́n bá ń kí kábíyèsí gbà mí ẹ̀rọ pé nínú orin jẹ́ bí wọ́n kì mí wọ́n á ní nígbà bá ń jó wọ́n á mọ̀ pé èmi là níyọ̀ sí bá a ti fẹ́ orí bẹ́ẹ̀ náà lórí èmi là ò níyọ̀ sí. Ọlákúnlé àwọn alálẹ̀ ò ní padà lẹ́yìn rẹ̀ ò ní ṣubú dànù ibi tó wà ọmọ níyì ń bẹ̀ ni dídán lè wí ọdọọdán kú ọ̀ọ́dàn tẹ̀ jáde láyé ni ẹ̀mí rí ogun ó gbé Abeni Abe wọnú ìlú ìkànnì fún ti ọdún alákọ̀gbà lọ́ba parí wo ọ̀lọ́ lónìí o ọ̀lọ́ lónìí o èmi pẹ̀lú ẹ̀ agbọ́dọ̀ jọ jẹ dínà ni. ìfẹ́ mi gẹ́gẹ́ bí mo ṣe sọ fún ẹ pé bí mo ṣe wá sílùú lánàá kí n tó padà sẹ́kọ̀ọ́ mo fẹ́ dùn ẹ́ nínú lórí ọjà tó ń ta àdéhùn tí mo bá Ọlọ́run dá lọ́kàn mi òun lélẹ̀ kò fi ra ọjà sígbà. Lákúnlé Yes dear. eléyìí ti pọ̀ jù. 350,000. ọmọ òun ni ilé ìkéré nǹkan tó wà nílẹ̀ pápá jùlọ bóyá ló tiẹ̀ mọ̀ pé ó tí mo ti ń ṣiṣẹ́ mi ò ṣe torí ẹlòmíì nítorí tiẹ̀ àti bàbá tó bí mi lọ́mọ ni wò ó àdúrà tó ń gbà òun ni kó má dákẹ́ o máa gbà nígbà gbogbo bí kí ọlá mi kó máa ga kó máa lọ síwájú mo fi ń dẹ́ lójú pé kí mi náà bá ti ń ga wàá tún ga gágá wàá ga jù mí lọ. ọkọ mi ni òkùnkùn dákẹ́ mo ṣe ń gbàdúrà mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan ni ṣé mo dúpẹ́ wo mi ò bínú mọ́ wọ́n ti yọ̀ǹda inú mi ti yọ sí ẹ léyìí tó ṣe fún mi mo ṣe gbà pé onífẹ̀ẹ́ mi dẹ́nu mi kò ṣe mo dúpẹ́ Lákúnlé ó ò lè ṣe dúró lẹ́ni mo sì fẹ́ kó fara mọ́ mi. ọmọ wo mi mo rò pa ti sọ̀rọ̀ yìí látàná tẹ́lẹ̀ ni ó yìí ti fẹ́ mi náà èmi kan mo mí ìṣẹ́jú bí ọ̀sẹ̀ mí ìsìn mi lọ ọ̀gá mi wọ́n máa ń fóònù mi kiri ni pàápàá jùlọ gbogbo bookings ẹ̀rẹ́ ta gbà ó wọ́n mi gbogbo list ẹ̀ wá táwọn bá nínú wọn lè ṣe nǹkan kan ó dẹ̀ ti wá ẹ̀ ń sìn ọ̀gá mi máa bẹ̀rù ni pé àwọn ò fẹ́ disappoint ẹnì kankan àárọ̀ ìwọ̀n ti ń fi fóònù mi kiri mo dẹ̀ jẹ́ ká mọ̀ pé mi ní pẹ́ dé jẹ́ kí n lọ tábà tètè tó máa pè é. kò sí wàhálà Ọlọ́run á fi ṣọ́ ẹ̀ àmọ́ má tún fojú mi sọ́nà o tí bá ti ń pè báyìí kó máa dá mi lóhùn mi o wàá ṣáàjẹun kó tó lọ. Okay. gbajúgbajà láwùjọ olórin. Gbémi Sọ́lá. Ẹ má bínú ẹ̀yin ọ̀rẹ́ mi mo ń dáná nínú ilé ní báwo ni ẹ má bínú. Báwo wà ní. Ó yà ìyá wọlé. Ó má jà wọlé atẹ́gùn ìgbà gan-an ó dá lára wọlé. Ó yẹ ìjà jókòó. Ó ti dá báyìí ó ti dá báyìí. Báwo wà ní. Wo Lákúnlé ní òun ò lè bá wa wọṣọ o. Ó ní ọ̀gá òun àtàwọn báǹdì òun pé aṣọ tó bá fẹ́ wọ̀ lòun lẹ́tọ̀ọ́ àti wọ̀ ó ní tóun bá dẹ̀ ti wọ̀ ó lè yọ òun ṣẹ́. Báwo ṣé kò ṣàlàyé fọ́gá ẹ̀ pé òun ti níyàwó tóun fẹ́ fẹ́ ni.
bí mi gan ṣe bí nìyẹn pé ṣé o sọ fún ọ̀gá ẹ pé o ti níyàwó tó fẹ́ fẹ́ ó lóun ṣàlàyé. Gbémisọ́lá lákúnlé tá à ń sọ yìí náà ó kúkú ti là á ó ti lọ̀rọ̀ yìí fún wa. Kò yé mi báwo kò yé mi. O ṣeun ó ti sọ fún Ọmọ́wùnmí ó ní pé gbogbo nǹkan tá a bá fẹ́ ní ọjọ́ ọdún oníkandù gbogbo ẹ̀ pátápátá lòun máa gbé aṣọ la fẹ́ wọ̀ ni o bàtà la fẹ́ wọ̀ ni mọ́jẹ́rí etí lòun máa gbé. Ìyẹn náà dáa. Mi ò ní kò dáa àmọ́ kò dùn mẹ́mi inú torí pé kò ṣe nǹkan tí mo fẹ́. Ọmọwùnmí jẹ́ a ṣe sùúrù o jẹ́ a ṣe sùúrù o. mo ti gbọ́ tí kí ẹni tètè máa lọ. ìgbà wa la máa gbowó báyìí. kò sígbà tí mo pè tí ò sẹ́ńdì owó tí n bá ti délé màá pè àmọ́ ní tẹ̀ ń bí mi báyìí. ọ̀rẹ́ mi ìyàwó gbajúmọ̀ màá jẹ́ kó má tètè sẹ́ńdì owó. owó ni yọ. Ọmọwùnmí. ó dàbọ̀ jàre jẹ́ máa bá ti wá lọ. gbajúgbajà láwùjọ olórin akọrin kókèrà bàbá kó mú jójó ìwọ láàárẹ̀ tí o ìwọ náà pè Àbẹ̀ní ìwọ gangan lọmọ tí wọ́n ń retí Àbẹ̀ní wọ́n mọ̀ ẹ́ o wọ́n mọ̀ èjì ẹ́ Àbẹ̀ní Abe Àbẹ̀ní Abe o Àbẹ̀ní Abe òde àríyá Àbẹ̀ní Abe òde àríyá o Àbẹ̀ní Abe Àbẹ̀ní Abe Àbẹ̀ní Abe lọ̀gá. àti ìrètí rẹ káàbọ̀ ṣé dáadáa lóde àmọ̀ tí ìrètí rẹ káàbọ̀ ṣé dáadáa lóde àmọ̀ tí ìrètí rẹ káàbọ̀ ṣé dáadáa lóde. ìyàwó Àbẹ̀ní Abe à ń jó à ń yọ̀ à ń kí ọ à ń kọrin ó ti ẹ̀ dá wa lóhùn sí òsì. màmá mò ń dá yín lóhùn mò ń yọ̀ mọ́ yín bẹ́ẹ̀ ṣe ń yọ̀ mọ́ mi lèmi náà yọ̀ mọ́ yín padà mò ń dá yín lóhùn. ẹ dá wa lóhùn ṣé ìdílé àwọn tẹ̀ ń wò yìí àwa lọ̀rẹ́ yín olólùfẹ́ yín ni wá àtìgbà láti gbọ́ pé ẹ̀ ń bọ̀ wá lù wá yìí láti dúró sétí ìlú dé yìí. bẹ́ẹ̀ni ìyá wa ẹ dákun ká tó dé gbàgede lọ ẹ̀gbọ́n abọ́lé bá wa ya fọ́tò. ṣé wàá rọrọ fọ́tò tẹ̀sán mi ẹ jẹ́ ká dé gbàgede ẹ̀yin lẹ lè ní ẹ̀yin lẹ lọ́la odidi ọ̀sẹ̀ kan ni mo ṣe máa wà lù yín èmi lẹ rí life. bẹ́ẹ̀ tẹ̀ rí káàbọ̀ ṣé dáadáa lóde àti ìrètí rẹ káàbọ̀ ṣé dáadáa lóde àmọ̀ tí ìrètí rẹ káàbọ̀ ṣé dáadáa lóde ara Àbẹ̀ní Abe káàbọ̀ ṣé dáadáa lóde àti ìrètí rẹ káàbọ̀ ṣé dáadáa lóde. òjò ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó dọ̀gbàrà. ó kọ́ mú pẹ̀lú ọ̀dọ́ sọ́dẹ̀ ṣé wọ́n ti bọ̀bọ̀ ìwé mi ni ṣé tó ní kí wọ́n ti gbé mánéjà fún sí lórí máa gara. ebú ara ò dá lò nǹkan tẹ́mi kàn sọ ni pé àwọn ojú òṣùpá ẹ̀yìn ìjọba ẹ̀ fáìn bí òṣùpá ẹ̀yìn fáìn bí pàṣẹ. èmi àbí bí ta ni. gbàdá òṣùpá dẹ̀ òṣùpá ẹ jẹ́ ìṣẹ́ni pé jọ fún mi bẹ́yìn ṣe wà ìjọba ìwà àdìmọ́lá a máa pààrọ̀ ilé ìjọba Ibrahim Chata. ìrẹ́lẹ̀ ti wà ó fẹ́ bẹ́ẹ̀. mo láìkẹ́ ṣó fẹ́ sọ fún mi pé mo wà Adémọ́lá fáìn Ibrahim Chata lọ. a ní ẹ má ìka lọ. aláàmì ìdìbò fún ọ. ẹ ní ìṣúra ẹ jẹ́ kémi bọ́ sí bẹ́ẹ̀ ni ẹgbọ́n mi jàre ṣé kémi fẹ́ ń tẹ́jọ́ fún ẹ mú bàbá mi jà fún ẹjẹ àbíjà lọ́jọ́. ẹ káàbọ̀ ẹ káàbọ̀. àgàkú àlejò náà. àlejò ní àfẹ́rí aníkàwá kí wọn ní Àbẹ̀ní Abe. Àbẹ̀ní Abe ẹ lè ráyè rí oúnjẹ yìí o mọ̀mọ́ àánú ilé pẹ̀lú ògbóni à ń ṣe pàdé lọ́wọ́ ń lẹ́nu kan bá débi àgbọ̀dọ̀ sí géètì fúgà wọlé. ṣé fẹ́ sọ pé ẹ̀ mọ̀ wá ni. àmọ́ ni àmọ́ bàbá ti sọ pé eré gbogbo dìgbà dé. ẹ dákẹ́ jàre ẹni ẹ̀ mọ̀ wá ṣe bẹ́ẹ̀ ṣe mọ̀ wá ẹ̀ wá lè fi ọwọ́ yẹn kẹ́ fi wọ̀ wá. alọ́kùn sọ pé ṣe o lẹ́nu kan bá débi àgbọ̀dọ̀ sí géètì fúgà wọlé. ẹjọ́ dúró bẹ́ẹ̀ gbà náà ọ̀rọ̀ tó wà lẹ́yìn òru jù. ó ti wá sáré fa àárín fín nìyẹn báyìí ẹ máa lẹ́ẹ̀ máa wà ní nígboro yìí. adarí mọ̀ ògbóni nígbà jẹ́ ní àdínúlé. àṣẹ látòkè ni. ó dáa o ẹ wọlé lọ ẹ lọ sọ fún Ọlákúnlé ọkọ àfẹ́sọ́nà mi pé ìyàwó ẹ Ọmọ́wùnmí wà ń tà mo fẹ́ rí. àbáwọn ni ìyàwó. ṣé ìwọ fẹ́ sọ pé o mọ̀ wá
mo ní ń béèrè ní nígbà tí ò yé mi ní. kí n rè pè wá wọ́n ní rè pè wá ẹ kú dúró. ẹgbẹ̀lẹ́. ẹ dákun ẹ̀gbọ́n Lákúnlé ńkọ́. ọ wà nílé àwọn gangan mo fẹ́ rí. ṣé kò sí. Kò sí àwọn arábìnrin mẹ́ta kan náà ní. kí ló ṣẹlẹ̀. àwọn arábìnrin mẹ́ta kan náà wà lẹ́nu gate aláwọn fẹ́ rí Abeni Abe. àwa sì ní bàbá ti ṣòfin pé ẹnikẹ́ni tí ó bá Abeni Abe pé gbogbo eré gbogbo dìgbà gidi wọn ò sì gbọ́ràn sí wa lẹ́nu ìgbà táwọn sì jẹun wọlé náà bá tún ní pé ọkọ àwọn Lákúnlé làwọn tó fẹ́ rí o. àdá Lákúnlé ọkọ wọn ìdínú tí mo ṣe ní wọn á pè yín o. wọ́n ní Lákúnlé làwọn fẹ́ rí àwọn mẹ́ta dẹ̀ ni wọ́n. ó mọ̀ kó tó máa ṣẹlẹ̀ ní sọ fún ọ pé kò sí. ẹ fi wọn sílẹ̀ àwọn fámìlì mi bó ṣe máa ń ṣe nìyẹn wọ́n ti gbọ́ pé mo ti wà ránì ẹ jẹ́ kí n lọ àtẹ́ǹsì wọn ṣẹ́ gbọ́ mò ń bọ̀ ó yá nìsín. yéye mọ̀mọ́ ẹ pẹ̀lẹ́. ọ̀rọ̀ burúkú. kò burú. Ọlákúnlé. Ọmọlára Gbémisọ́lá kí ló dé tẹ̀ ń bínú. kí ló tó wá ṣe bẹ́ẹ̀ yẹn ó wọlú ó yọjú sí mi ṣé bí yẹ kó gbọ́gẹ̀ ẹ̀ wá kí màá táwọn ọ̀rẹ́ mi ká kí wọn. ọmọ wo mi ó yẹ kó jẹ́rìí mi kó máa wo apẹ́ ká tó dé o in fact ó yẹ ká ti débi tipẹ́ kábíyèsí bẹ̀rẹ̀ sí ní fi aago lé Abeni Abe kiri ni nígbà tá a máa dé báyìí àfihàn wa straight bí ṣe ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí láti gbà tí Abeni Abe ti wọnú ilé pẹ̀lú kábíyèsí àwa kò tí ì fojú rí wọn. sẹ́mi lè parọ́ fún ẹ ni. a nílé rí wọn àwa dé tán aláfẹ́ wọlé àwọn ilé ìlàwà ò lè wọlé ṣé mo láwọn ò mà wá nílẹ̀ yìí ni gbajúmọ̀ ni wa kò síbi tádé tà lè wọlé. ẹ̀ẹ́dẹ̀ máa wọ ẹ̀kan yọra yín lẹ́nu ni o kí n tó máa bọ̀ látẹ̀kọ̀ mo ti organize gbogbo meeting ìwọ àtàwọn ọ̀rẹ́ ẹ pẹ̀lú Abeni Abe peter bá ti ń parí eré tán báyìí ká tó gbéra a jókòó pẹ̀lú yín a bá yín ṣe létòlétò a sì ń tó dáa inú yín á lè dùn lọ́lé. ó yẹ iye ẹ jẹ́ ká tètè máa lọ kó wọ́n yẹ pé tọ́ba rí ń sìn kò ní jọjúmọ́ o. ọkọ mi jẹ́ káwa máa lọ ẹ má wàá pẹ́ dọ́rùn o. olówó orí ọkọ olówó orí ọ̀rẹ́ mi olówó orí ọ̀rẹ́ mi. àwa bí o ẹ mú àwọn ìyá mò tó. lẹ́yìn àwọn tó lọ yìí ẹnìkan kò gbọdọ̀ wọlé mọ́. ẹ gbọ́. pàtó yí bàbá ọmọ nǹkan náà bójú bá ń rọ ṣẹ̀ṣẹ̀ káyẹ ọmọ lè ké mọ́ ẹyẹ káyẹ mọ́mọ́ ké mọ́ ẹyẹ Abeni lógbòdì ẹlẹ́gbẹ́ ayé gbogbo. àtòtò àrèrè ẹ̀yà àdàkẹ́ Abeni máa fẹ́ pèdè gbogbo ní ẹ̀yà àdàkẹ́. òwe kì í ṣẹyẹ ilé ayé o àkàlàmọ̀gbò ní í ṣẹyẹ wọn lájùlé ọ̀run ìbọn bá dún ní gbòdìgbò ti jù ní mí títí ẹyẹ Abeni ní késòrò sáàrà ọmọ aráyé ẹ wá gbọ́ wá sí eré lédè sálú ayé. àtòtò àrèrè ẹ̀yà àdàkẹ́ Abeni máa fẹ́ pèdè gbogbo ní ẹ̀yà àdàkẹ́. bí mo dúró bí mo wúre ire mi kàṣà ìgbà o bí mo bẹ̀rẹ̀ bí mo wúre ire mi kàṣà ìgbà o àjímúná ní tewé ajé alákọ̀ọ́lẹ̀ ní tèdúwà o ilé tí rè bá ti wọ̀ ìdùnnú wá bá gbogbo ilé yẹn gbé. bí mo dúró bí mo wúre ire mi kàṣà ìgbà o bí mo bẹ̀rẹ̀ bí mo wúre ire mi kàṣà ìgbà o àjímúná ní tewé ajé alákọ̀ọ́lẹ̀ ní tèdúwà o ilé tí rè bá ti wọ̀ ìdùnnú wá bá gbogbo ilé yẹn gbé. kò sẹ́ni járí àgàdà ọ̀sàgàdà járí erin ọ̀sẹ̀ èèyàn báwọn mú fàájọ́ nú. àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n sin ológo sẹ́rẹ̀ ní ọlọ́bà ewúrẹ́ ní pípàjẹ́ àsàndé ní jíjẹ̀rù ẹni tó bá gbọ́n sarasara ni ó máa sàn béèrè lé ìrù làwọn fi káyọ̀ délé wá o ìrù o. bí mo dúró bí mo wúre ire mi kàṣà ìgbà o bí mo bẹ̀rẹ̀ bí mo wúre ire mi kàṣà ìgbà o àjímúná ní tewé ajé alákọ̀ọ́lẹ̀ ní tèdúwà
bínú orí o aládé mà ló nílẹ̀ o orí adé mà ló nílẹ̀ o ọba aládé mà ló nílẹ̀ o ẹ má ṣe bọ́ba dìtẹ̀ ẹ má ṣe bọ́ba bínú orí o aládé mà ló nílẹ̀ o. Korokoro nílùú mi korokoro elégbè mi Àlàbí ti di ìfẹ́ èmi bí n bá jẹ kò ní lè jẹ bí n bá mu kò ní lè mu Èṣù má ṣe yà fẹ́ àwa koro ẹlẹ́yẹlé ni. Ojú ẹ̀dá sunwọ̀n jọjọ dùnú lọ àfi k'Ẹlẹ́dùà máa ṣọ́ wa. Èwo lè kí ni ìṣẹ̀lẹ̀? jẹwé arẹwé ní gbé kòkòrò tí ń jó bí aróbì ní ìwà kòkòrò tí ń jẹ̀fọ́ jàre ẹ̀fọ́ oníbàtẹ́wé kó dáa mọ́ bí afọ́mọ oníṣàǹwẹ́lẹ́ èyí tí sàrìnjó wọn ló tù fẹ̀ ọmọ oníṣàǹwẹ́lẹ́ wọ́n ní kó rúbọ wọ́n ní kó ṣẹbọ ọmọ oníṣàǹwẹ́lẹ́ wá ń ṣafá bí ẹni ṣàgùn ó ń ṣàgùn bí ẹni ṣafá atúyàgbá afàyàgbá èrò ẹsẹ̀ ògbébì kan ará ọ̀run ẹgbà mí ẹ̀rọ mi àyàmọ̀ bẹ́kẹ́ ilé òbárólé ará ọ̀run ẹgbà mí ẹ̀rọ mi àyàmọ̀ bóbìnrin òbáró sọ gbogbo lògóró tiẹ̀ lẹ́yìn kábíyèsí ọba aláyé n tí mo rí lójú fáì ifá ní ìlú ti ṣe ará ọ̀run léè tó pọ̀. ẹ pẹ̀lẹ́ bàbá. sẹ́ẹ̀rì ilé baálẹ̀ ládé àmọ́ ẹ wá ṣe sùúrù ẹ jẹ́ ń lọ ní ilé ń lọ lè ké sí bàbá wa. sẹ́ẹ̀ gbọ́ ẹ pẹ̀lẹ́ gbogbo ebi o ti máa pa àwọ̀ pọ̀ ẹ̀ gàjí dààmú ọmọ ìyá jẹ́ ti gbá ní ń gò ó. ẹ pẹ̀lẹ́ o wọ́n ti ń bọ̀ wọ́n ti ń bọ̀. ẹ kú nílé o ẹ pẹ̀lẹ́ ó jàre ẹ pẹ̀lẹ́ àwọn elédè míì ni. bẹ́ẹ̀ ni bàbá bí wọ́n ti ń sọ ọ́ nù èyí ni mo ṣe ní kí àjọ máa bọ̀ ń bí. ẹ ǹlẹ́ o ẹ pẹ̀lẹ́ lílé o ó jàre ọ̀pọ̀lọ́ ìsàlẹ̀ mi máa jẹ́ ọmọ mi lè yí gògó lè òun máa jẹ́ oníṣègùn lè mí máa ṣògùngùn káàkiri àwa kò nílùú mi ó ti máa dé ìlú Yorùbá ẹ̀yà jíjẹ oríṣiríṣi ìlú Yorùbá ló ti máa dé tọ̀ àwa ti kọjá níbí ilẹ̀ ti máa ṣú àwa wá fẹ́ bèèrè pé ṣé ẹ̀yin ó lè fún wa ní jíjẹ ní tí àwa jíjẹ
kí àwọ̀ ṣe ilé bàníyà lé dáná ibi tí ó máa sùn. àṣìgà. tó ó kéré nínú tí Ọlọ́run lè ṣe fún yín. ó rí wàá mú lọ sí ilé bọ̀rọ̀kìnní odù lánàá. kọ̀ wọ́n dúró ọ̀la àwọ̀ tí máa ń lọ. wọ́n tọ́jú ẹ níbi tí mo ní kí wọ́n mú ẹ lọ́hùn. kó o ní mo ní kí wọ́n wábi tí wọ́n ó sùn fún títí dàárọ̀ ọ̀la kó bá mi ṣe lálejò ṣe o gbọ́ dàárọ̀ ọ̀la náà ni. mo wá fi iṣẹ́ mi jẹ́ pé mo ní oore òní sùn ṣe o. ó yá. ayé la bá yé ayé la bá rọ̀ ayé la bẹ́ nìyàn ayé la bá ṣe ìṣe ẹ̀dá tí wọ́n pè ní ìwà ohun ó bá ṣe ló gbà ó ayé la bá yé. ayé ọ̀hún gan ò yẹ nìkan ìyá mi ló fi mí hàn bàbá mi ayé fẹ̀yìn funfun fẹ̀jẹ̀ sínú ojú ẹ̀dá sunwọ̀n jọjọ dùnú lọ àfi kéré.